yà ǹjẹ́ mo kí gbogbo ọmọ Yorùbá káàbọ̀ níbikíbi tí ẹ bá ti lóore ọ̀fẹ́ láti máa gbọ́ mi àbí láti máa wò mí ketekete. Lóòótọ́ ó ti tójọ́ méjì ó tójọ́ mẹ́ta lórí Facebook, àmọ́ gbogbo ìgbà ni mo máa ń wà lórí ìkànnì YouTube léyìí tí ṣe Omiyale Media TV. Gbogbo ìgbà ni mo máa ń wà lórí ẹ̀ láti sọ àwọn ọ̀rọ̀ nípa nǹkan tí ó ń ṣẹlẹ̀. Àmọ́ adúpẹ́ fọ́lọ́run, adẹ̀ kí gbogbo ẹ̀yin t'Olódùmarè kádàrá pé kẹ́ ẹ nífẹ̀ẹ́ wa jẹ̀níúlè. Ṣáájú ohun gbogbo kí Olúwa kó bùkún yín kó bùkún mi. Mo kí gbogbo ẹ̀yin àlè ulama ó wàrà sátọ̀lá àmbíyáyè, ẹ̀yin àfa Ọlọ́run tó hàn àti èyí tó pamọ́, ẹ̀yin mọ̀kádàm sheikh àfa akọ́mọlédè akọ́mọníkégbà ló gbogbo mùsùlùmí pátápátá lórílẹ̀ ayé. Mo kí yín o, mo ní assalamu alaikum warahmatullahi ta'ala wa barakatuhu. Mo wá kẹ́yìn ìyá mi bàbá mi nínú ẹ̀sìn kìrìsìtẹ́nì, rẹ́fẹ̀rẹ̀ndì bíṣọ̀pù nínú ìjọ àgùdà, ìjọ mímọ́, ìjọ onírìbọmi, kérúbù sẹ́ráfù sẹ̀lẹ̀, gbogbo yín pátápátá mo kí pé àlàáfíà Ọlọ́run kó máa wà pẹ̀lú gbogbo yín o. Mo wá kẹ́yìn ìyá mi bàbá mi, ẹ̀yin ẹlẹ́sìn kẹ́ẹ̀sìn kan ẹ̀sìn tá a bá láyé, ewé a máa jẹ́, egbò a máa jẹ́ o. Ẹ ní ṣe ewé já, ẹ ní ṣe egbò wà, àlùbáríkà àwọn tó Olódùmarè tó kó ilé ayé lé lọ́wọ́. Mo wá kí ẹ̀yin ìyá mi abọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀, ẹ̀yin abiyamọ tẹ́ ẹ̀ pọnmọ tọmọ ẹ̀ fi jábọ́, ẹ̀yin tẹ́ ẹ̀ pọnmọ tọmọ ẹ̀ fi yọ̀ ṣubú. Àdó mẹ́ta báyìí làdó ẹ̀yin ìyá mi, ọ̀kan fọ́ ọ̀kan nù, ẹ̀ ń fìkan ṣoré kiri. Mo bẹ̀ yín, mo rọ̀ yín, ẹ wá ṣe wá lórí owó, ẹ ṣe wá lórí ọlá, ẹ ṣe wá lórí àìkú tí ṣe baálé ọrọ̀ tó dáyìn làgbà gbanigbani. Ìbà orí tó kún tí ò níná, ìbà ọjà tó kún tí ò lérò, ìbà oko tó pọ̀ jaburata tí ò nírúgbìn. Ẹ̀yin àgbà gbanigbani, mo ṣèbà yín o. Mo wá kí bàbá mi Àdìsá ọmọ Adéyẹmọ, àkùkọ gàgàrà tó gorí àpáta lọ rèé lé téńté, ojú tó lé ojú tó ko, olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ Adérọ́pò, bàbá Michael, bàbá Yọ̀mídé, bàbá Ronaldo, bàbá Àṣàbí. Mo kí yín, mo lò yín lọ́gọ̀ ẹnu. Ẹ kú fọmọnìyàn ṣe, ẹ kú kó lè dá lágbára lọ́wọ́ ọlọ́. Ó ṣe ọmọ olókùú bẹ́ẹ̀ ni àní fìṣẹ́jú kan símọ̀ yá ẹ̀. Wàláhì tàlá yẹn dá mi lójú púpọ̀ jù. Mo wá kí kábíyèsí Ọ̀nẹ́rìṣà, àrólé Oòduà, jẹ̀gbẹ̀nìbí àti àkún, aláṣọ àlà funfun gbò, ọ̀jájá, àfìdí ọ̀tẹ̀ janlẹ̀, ọba Babátúndé ẹni ìtàn, Adéyẹyè Ògúnwùsì, ọba tí gbàdọ̀bálẹ̀ ọba, olórí aládé gbogbo ilẹ̀ Yorùbá. Mo fi kábíyèsí kí bàbá tèmi gangan, ọba Owólabí Ọlákùlẹ́yìn ìyẹn Olúbàdàn ilẹ̀ Ìbàdàn. Mo ṣe kábíyèsí fórí adé, mo fà wọn lọ́ba ládé yìí, mo fi kí gbogbo ládéládé pátápátá ńlẹ̀ Yorùbá wípé ẹṣin ọba àjẹkùpẹ́. Mo wá kí gbogbo ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi wípé a máa kú bójú ọjọ́ ṣe rí yìí, a máa bọ́ ń bẹ̀. Ìjìyà Onítìrí ọmọ ní gbé a lọ, ń sọmọ olókùú bẹ́ẹ̀ ni àní símọ̀yá ẹ̀. Mo kí gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀ lórí ìran Yorùbá, sọ̀rọ̀sọ̀rọ̀ tí ń jà fitafita lórí ìran Yorùbá. Mo kí yín o lágbára lọ́wọ́ Ọlọ́run. Dídùn báyìí ó ń lọ sàn ó so. Kí ló mú mi wá ta lónìí? Ọ̀rọ̀ méjì ni mo fẹ́ sọ. Àkọ́kọ́ lórí Ọmọbọ́lájí Victor Adéwálé tó pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ní flag láì tiẹ̀ tí ìbẹ̀rẹ̀ ètò rárá. Ìdí nìyí tí mo fi máa ń wà lórí YouTube. Mo fẹ́ sọ̀rọ̀ lórí Ọmọbọ́lájí Victor Adéwálé tó pera rẹ̀ ní coordinator, tó pera rẹ̀ ní president interim, àbí kí ló pera wọn. Ń sọ̀rọ̀ lórí ẹ̀. Màá sọ̀rọ̀ lórí Saheed ọmọ Bọ̀tá, bẹ́ẹ̀ màá sì sọ̀rọ̀ lórí ìyá onídìrí alẹ́ bọ̀dá Mọ̀ṣúdè Káṣímáwò Abíọ́lá. Ó mà ṣe o, ǹjẹ́ a máa dá ká bí ọmọ kan ṣoṣo kó gbé orúkọ mọ̀lẹ́bí ga? A máa bà nínú jẹ́ ká bí ọ̀pọ̀ ọmọ ká wá jẹ́ ọmọ pàpàlágé, ọmọ pàpàlábí ní Dúpẹ́ Onítìrí ló jẹ́ fún mọ̀lẹ́bí ẹ̀. Torí pé kí ni, ó tọpa odò tí ó yẹ, ó sì pàdé olúwẹ̀rí, orí ò ṣeé fi wórì.
a lè fi orí wé orí láéláé fún àbàdà ó jura wọn. ẹ wo pẹ̀lú bí nẹ́tíwọ̀kì yìí ṣe rí i màá rọ̀ wá màá bẹ̀ wá kẹ́ ẹ pàdé mi lórí YouTube Omiyale Media TV torí nẹ́tíwọ̀kì yóò ní jẹ́ ká gbádùn ara wa bẹ́ẹ̀ la sì fẹ́ sọ̀rọ̀ ọ̀rọ̀ ń gbénú wa torí Saheed ọmọ bọ̀tá bá mi sọ̀rọ̀ tó bá ṣe pé ó ti kú tòótọ́ k'Olódùmarè ó dẹlẹ̀ re fún un kó mèèpẹ́ búkú lójú ẹ̀ torí bó bá mi sọ̀rọ̀ mo sì bá a sọ èyí tí ń jò ó tọ̀rọ̀ pé ó kó àná nìyẹn Onítìrí tó tẹ̀lé àmọ́ wọ́n nínú gbogbo ká máa dúpẹ́ kó o sì gbìyànjú lábẹ́ bó ti lè wù kó rí kọ́ kápá ọ̀kánjúà ẹ tó bá ti lè kápá ọ̀kánjúà ẹ ohun gbogbo ló ní kò wú ọmọ bọ̀tá láti dágbére fáyé báyìí àmọ́ nkẹ́kẹ́ ló ṣe sábàbí àṣírí kan ń bẹ́nu ikú ọmọ bọ̀tá tó bá ṣe pé lóòótọ́ ló ti kú ṣé lóòótọ́ ni wípé nú àwọn tó wá sílẹ̀ Ìbàdàn nígbà wọn fẹ́ gba sẹkítẹ́rìàtì mọ́ gọ́fúnà Abíọ́dún Olúwaṣèyí Mákindé lọ́wọ́ ṣé lóòótọ́ ni pọ́nmọ bọ̀tá ń bẹ́nu wọn tó bá ṣe pé lóòótọ́ ni ń sọ̀tàn ilẹ̀ Ìbàdàn lónìí ẹ wò ó ẹ pàdé mi lórí YouTube nẹ́tíwọ̀kì ń ṣe bákan. ìyó ń dìrí ẹ pàdé mi lórí YouTube ó dàbọ̀ Omiyale Media TV lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ pàdé mi ń bẹ̀ láìpẹ́ yìí nẹ́tíwọ̀kì yóò dáa rárá mo dẹ̀ wò ó pé kí n tún try Facebook lálẹ́ yìí ni àmọ́ bí ṣe ń lọ yìí ó dàbí èèyàn ní pọ́fẹ́ rí bákan àmọ́ tẹ́ bá fẹ́ kí n continue ẹ jẹ́ máa bá mi share ẹ̀ kẹrẹ̀ máa tọ love and like lórí Facebook yìí màá continue ń bẹ̀ á máa padà wò lórí YouTube mi fún anybody ní copyright ẹ̀ I don't have any copyright bẹ́ẹ̀ ni ẹ má copy iṣẹ́ mi tẹ́ bá fẹ́ copy iṣẹ́ mi ẹ bi mí léèrè tí n bá ní agbára rẹ̀ màá yọ̀ǹda wípé ẹ copy rẹ̀ kẹ́ lọ rèé lò ó àmọ́ láì sọ fún mi tó bá lọ rèé lò ó jìyà ó jèwe ìyá. ṣé ẹni kí n máa bẹ́tò lọ ni àbí kí n máa lọ sórí YouTube níbi tá a ti láǹfààní láti gbádùn ara wa bẹ́ẹ̀ bó ṣe é gbádùn tobacco tí wọ́n sì ṣe é gbádùn sìgá àmọ́ kí n tó lọ sórí YouTube ẹ jẹ́ ń ju ọ̀rọ̀ yìí lẹ̀ fún ìyá Onítìrí kó lè mọ tán ń pè ní Ìbàdàn. Gbogbo ìlú pátápátá igun mẹ́rin nìlú máa ń ní àmọ́ Ìbàdàn igun mẹ́rìndínlógún nílẹ̀ Ìbàdàn ní. Tẹ́ bá sì wò Ìbàdàn dáadáa apá kan lèèyàn máa ń rí o èyí rápá tó kù Ìbàdàn ń mẹ́rú ẹrú ẹ̀ náà ń mẹ́rú abẹ̀rù mú wọn lẹ́rú lójú ogun Ìbàdàn tó gbónílé tó gbàlejò ogun ò jàjàjàjà kókó lù Ìbàdàn rí ẹni ẹ bá rí ẹ bì. Ogun ò jàjàjà kókó lù Ìbàdàn rí ẹni ẹ bá rí ẹ bì. Bóòní ìyá Onítìrí ó ṣe wá kógun wọlé Ìbàdàn tẹ wá rò pé wọ́n lọ scot free ẹ lè lọ o. No way you can't go scot free. Nẹ́tíwọ̀kì yóò dùn mọ́ mi nínú mo fẹ́ sá lọ sórí YouTube. Yes, I'm not happy with this network. I want to be on YouTube. Yes, àmọ́ ká ní mò ń rí táwọn èèyàn ń ṣe àìní kẹ̀tíkẹ̀tí ǹbá dúró pa. Bẹ́ẹ̀ ni ká ní wípé nẹ́tíwọ̀kì ó dúró dáadáa ǹbá dúró sórí Facebook àmọ́ pẹ̀lú bó ṣe rí ẹ lọ rèé darapọ̀ mọ́ mi join me on Omiyale Media TV láìpẹ́ yìí. YouTube at Omiyale Media TV ẹ darapọ̀ mọ́ mi ńbẹ̀ ẹ darapọ̀ mọ́ mi
ẹ darapọ̀ mọ́ mi ń bẹ̀. Nẹ́tíwọ̀kì yìí ó ń ṣe bákanbàkan. So a máa lórí ọ̀fẹ́ láti bára wa sọ̀rọ̀ dáadáa lórí YouTube. Àmọ́ mo ṣàdéhùn. I should continue on. Ẹ fẹ́ kí n continue on Facebook. But the people àwa tá a wà ń bí a share ètò yìí, a love, a like. Àwọn ọ̀tá wa bẹ́ẹ̀ náà sì ń gbọ́wọ́ bí ẹni ká má lè ṣètò yìí. Àmọ́ tí n bá wà lórí YouTube, màá ti rìkọ́ọ̀dù gbogbo tí mo fẹ́ sọ, màá premier ẹ̀ ni, a máa lọ ní live lásìkò tí n bá fẹ́ káwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní wò ó. Àmọ́ lórí eléyìí àwọn èèyàn ò bá mi share ẹ̀. Ìdí náà torí náà ń kọ́ ẹ má bínú, ẹ pàdé mi lórí YouTube. You are with me, John Adeyanju tún mi ṣe, Prince Ọláyínká. Ọ̀dà ẹ jẹ́ n sọ ráńpẹ́ kí n tó yàbá kí n máa lọ sórí YouTube. Ìyá Onítìrí, ẹ jẹ́ n kọ́kọ́ béèrè ìbéèrè kan. Àbí ẹ jẹ́ n mú báyìí. Mobọ́lájí Victor Adéwálé, ìwádìí tá a ṣe tó sì fi hàn gbangba ó fi yé wa wípé ó jẹ́ ọmọ ẹgbẹ́ OPU, ìyẹn Oòduà Progressive Union, tó jẹ́ ẹgbẹ́ tí ààrẹ Gani Adams tí wọ́n dá sílẹ̀. Ọmọbọ́lájí Victor Adéwálé ó ń gbé ní ìlú Sweden, ó dẹ̀ jẹ́ coordinator Europe fún OPU. Ní ọdún 2020 ó ní ààrẹ ọ̀nà kakanfò ìyẹn ààrẹ Gani Adams ló fi Victor ló fi jẹ oyè akígbayì ààrẹ ọ̀nà kakanfò, léyìí tó túmọ̀ sí wípé àjọṣepọ̀ tó dámárá ó wà láàrin Gani Adams àti Ọmọbọ́lájí Victor Adéwálé. Ẹ̀yin ọmọ Yorùbá, ṣé ká wá sọ wípé àtọ̀dọ̀ ààrẹ Gani Adams lógún ti fẹ́ gbà ja ìran Yorùbá ni? Torí pé Ọmọbọ́lájí Victor ìlólòwò jẹ́ igbákejì ààrẹ adélé fún àwọn tó pera wọn ní Democratic Republic of the Yorùbá, Democratic Republic of Yorùbá, léyìí tí ìyá àwọn Onídìrí tó kó sòdí. Tẹ́ ẹ bá sì wò dáadáa, kí ó ṣe lè mú ọ̀rọ̀ yìí ṣe lè kan OPU. Dàmísù ṣe ààrẹ Gani Adams ní àlàyé púpọ̀ láti ṣe fún wa. Àwọn ilé tí a ti ń kó nǹkan ìjà olóró tí àwọn ọmọ ológun ìyá Onítìrí tákò nǹkan ogun nǹkan ìjà pamọ́ sí, ẹ dákun àwọn wo ló ní ilé yẹn? Ẹlẹ́ẹ̀kejì, ẹlẹ́ẹ̀kẹta tó dàbí rẹ̀, àwọn àga tí a ti ṣe lọ́jọ́ wípé làwọn fẹ́ fi ṣe ìjọba, tani àti tani níwájú tani ìyá Onítìrí ti gbèrò rẹ̀. Ìyá Onítìrí àti tani wọ́n jọ jókòó láti ṣe àwọn ètò yìí. Ẹ̀kẹrin, gbogbo ayé ló mọ̀ wípé Ọ̀nìrìṣà àrólé Oòduà Àjègbènèbí àti Àkún aláṣọ àlà funfun gbọ́ jájá fìdí ọ̀tẹ̀ janlẹ̀. Àwọn ni olórí aládé ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́. Ǹjẹ́ Ọ̀nìrìṣà mọ̀ ń pa ẹ̀? Torí tí n bá gbàgbé, tí n bá rántí, tí mo sì rántí tí mi ò gbàgbé ní kọ̀pẹ́kọ̀pẹ́, ìlà àrólé Oòduà Àjègbènèbí àti Àkún ni wọ́n pè pàdé lórí ọ̀rọ̀ ètò ààbò ilẹ̀ Yorùbá. Léyìí tí ààrẹ Gani Adams
táà náà sì wà níbẹ̀. tá a bá wá bí ni tí èé ṣe é fàjà. àwọn orílẹ̀-èdè wo ló fún ìyá Onítìrí ní máa jó lọmọ ń wẹ̀yìn ẹ? orílẹ̀-èdè wo ló sọ fún wípé ó ti tó gbangba sùn lọ́yẹ́ lọ́ọ̀rẹ́ kojú ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wípé ẹ ti tó dádúró, ẹ máa bá ń ṣe ètò yìí kẹ́ ẹ máa lọ́ọ̀fù kẹ́ ẹ máa láìkí ẹ̀. torí wípé kí ni mọ̀jàmọ̀sálà á máa kíkanjú lójú ogun o. akíkanjú tó bá mọ̀jà tí ọ̀mọ̀sá irú wọn bógun lọ ni ìyá Onítìrí ti fẹ́ bógun lọ. ìgbà tí ọmọ bọ̀tá pè mí láàrin bí oṣù mélòó kan sẹ́yìn wípé báyìí kàsá báyìí kàwòdì, wọ́n kọ́kọ́ pè mí láwọn àsìkò kan wípé Omiyale àwọn fẹ́ kí n wá darapọ̀ mọ́ ikọ̀ ti ìyá Onídìrí. mo ní ọmọ bọ̀tá lóòótọ́ mo gba orúkọ tí ìran Yorùbá fún mi gẹ́gẹ́ bí ọ̀dàlẹ̀. mo ní àmọ́ tí n bá tó wá darapọ̀ mọ́ ìyá Onítìrí a jẹ́ wípé ó yẹ ká lẹ̀mí lóko pa ni. ìgbà náà ni mo tó da ilẹ̀ olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ. torí pé kò sí bí màá ṣe wà láàrin ẹ̀yin àwọn ìyá Onídìrí tí mi ní sọ gbólóhùn kan àbí méjì nípa ọ̀rọ̀ olóyè Sunday Ìgbòho tí mo ti mọ̀ nípa wọn. ilẹ̀ dídà tó sì tó láyé yìí ò sí. mo nítorí náà ńkọ́ ọmọ bọ̀tá ẹ jẹ́ kí ìyá máa jẹ mí, ẹ má jẹ́ ń rówó ná, ẹ jẹ́ kí n wà bí mo ṣe wà yìí. mi ò lè ṣe kíni, mi ò lè darapọ̀ mọ́ ìyá Onítìrí. ọmọ bọ̀tá kọrin fún mi lọ́jọ́ náà lọ́hùn. ó lójú wa ni ó ṣe balùwẹ̀ tó lóhun ó dodò ńlá. ó ní ṣèbó olóyè Sunday Àdìsá ọmọ Adéyẹmọ, ó ní olóyè Sunday Ìgbòho máa ń sọ wípé ká máa ka ọjọ́ ká máa ka ọjọ́ ká máa ka ọjọ́. ó láwọn yóò ń tìrí nígẹnìgan wọ́n gba orílẹ̀-èdè. àmọ́ inú mi dùn lónìí torí pé mo jèrè ọ̀rọ̀ lára gbogbo àwọn ọmọ àlè ìran Yorùbá bíi Adéyẹmí. torí pé kíni lọ́jọ́ kìíní àná tírú àwọn èèyàn bíi Adéyẹmí tán pè mí nígbà wọ́n fẹ́ kí n tẹ̀lé Peter Obi, mo sọ bá Adéyẹmí ń jọ́nà lọ́hùn. mo ní pé èmi ò lè ṣe é torí Peter Obi kì í ṣe ìran Yorùbá. ìyẹn ló bí ìjà tí Adéyẹmí ó wà lórí péèjì mo ṣe ń sọ̀rọ̀ yìí. ìyẹn ló bí ìjà tí ń bá mi jà dòní tí fi máa ń kọ oríṣiríṣi nǹkan nípa mi, tí fi máa ń pè mí lọ́dàlẹ̀, ní máa ń pè mí lóríṣiríṣi. àmọ́ a dúpẹ́ ìjì lọ́jà kò dominú àgbọn nù. ọmọ bọ̀tá fẹ́ sọ̀rọ̀ àmọ́ kò rí ọ̀rọ̀ náà sọ tó fi dágbére fáyé. mo wá fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀yin ọmọ Yorùbá, irú èèyàn wo ni ìyá Onítìrí? ṣé ní ìmọ́lẹ̀ ni àbí ẹni òkùnkùn? torí wípé kí ni kò yé mi, àárín yẹn ò yé mi. ṣé oògùn nìyá Onítìrí fi máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ ni tí àwọn èèyàn tí wọ́n fi lè yí òun padà? bí èé bá ṣe wípé ká fi ẹnu á dákẹ́. ẹ worú àwọn tán interview wípé kí ló rí tó fi darapọ̀ máwọn ọmọ ogun ìyá Onítìrí.
ó náà sọ fóun wípé tóun bá ti darapọ̀ gbogbo ìyà tí ń jẹun yọ tán àwọn ó bóun gbọ̀n yàdànù. Ẹ wá gbà mí ni, ṣé ìyà tí ń bẹ lára àyà Onítìrí gangan sórí gbọ̀dànù? Léyìí tó túmọ̀ sí wípé ẹni òkùnkùn tó ń gbénú òkùnkùn máa tafà sínú ìmọ́lẹ̀ ó ní ìyá Onítìrí. Ó dùn mí, ó ṣe mí láàánú wípé àwọn tí wọ́n ti lùgbàbí látàrí ń tó ṣẹlẹ̀ lọ́jọ́ sátidé wọ́n ti lùgbàbí. Wọ́n ti lùgbàbí. Kọ́lọ́n má fi wá ṣe kòǹgẹ́ ẹbú. Kọ́lọ́n má fi wá ṣe kòǹgẹ́ òfò. Kọ́lọ́n má fi wá ṣe kòǹgẹ́ àdánù. Later do I know wípé kì í ṣe gbogbo ẹni tí bá ń bá àyàn sọ̀rọ̀ lórí ayélujára ló yẹ kéèyàn ó máa dá lóhùn. Adéyẹmí ìgbà tó pè mí ńgbà yẹn òun náà pè mí sí ọ̀rọ̀ ìyá Onítìrí. Tẹ́mi ò mọ̀ wípé gbogbo wọn ni wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú Gani Adams láti ní wípé Peter Obi ìnìkan wá wọlé ààrẹ. Àmọ́ I stand on my feet láti sọ wípé mo tẹ̀lé aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. Ọ̀pọ̀ èèyàn ò mọ nǹkan tí mo rí nígbà yẹn. Ní tí mo rí ni wípé ìyá Onítìrí obìnrin yìí ó da nǹkan rú, obìnrin yìí ó ba nǹkan jẹ́. Àmọ́ èèyàn mélòó ni la fẹ́ sọ fún tó fẹ́ gbà wá gbọ́? Èèyàn mélòó la fẹ́ sọ fún tó fẹ́ understand wa? Ìjìnlẹ̀ Marcus tó jẹ́ agbẹnusọ ìyá Onítìrí, ẹ bá ń bi wọ́n léèrè, ṣó yẹ kí gbogbo wọn ó gbé ìlú òyìnbó kí a máa rán àwọn ọmọ ọlọ́mọ níṣẹ́ idé tòrutòru? Ìyá Onítìrí wà níbi tó wà, ó rán àwọn ọmọ pé kí ẹ lọ rèé hijack secretariat lọ́wọ́ gómìnà Abíọ́dún Olúwaṣèyí Mákindé. Ẹ wo ohun tó gbẹ̀yìn wọn. Ọmọ bọ̀tá ó fẹ́ gbìyànjú láti sọ̀rọ̀. Ẹni tó bá wo fídíò kó tó di pé ẹ̀mí bọ́ lára ẹ̀ ní fídíò tá a rí o tí kì í bá ṣe pé wọ́n àti dírámà fún wa o, ẹ mọ̀ wípé ọmọ bọ̀tá ní ọ̀rọ̀ kan tó fẹ́ sọ. Kò rọrùn o láti pokùnso, kò rọrùn láti gbẹ̀mí ẹni. Kí ló fẹ́ mú ọmọ bọ̀tá gbẹ̀mí ara ẹ̀? Ẹ̀yin ọmọ Yorùbá, mo fẹ́ kájọ wò ó. Ṣó ni wọ́n dá billions of naira fún ni? Ṣóhun ni ó fẹ́ jẹ ààrẹ ni? Kí ló fẹ́ fà á tó fi ṣe kíni tó fi lè gbẹ̀mí ara ẹ̀? Ọ̀rọ̀ yẹn mo sì ń rò ó, mi ń ríro. Ìgbà tó kù ọjọ́ méjì tẹ́mi ọ̀bọ̀ táàfin ní ìjọ gbóhùn ara mọ́, ó sẹ̀ndí fídíò sí mi tí ń fi mí ṣe yẹ̀yẹ́ wípé àwọn ti gbòmìnira, àdélé àwọn ti dé. Mo wá rẹ́rìn-ín, mo lọ́mọdé òmògùn ó pè lẹ́fọ̀ọ́. Tó bá ṣe pé ìyá Onítìrí ó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn tó fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú, tí wọ́n jọ rin ìrìn bó ti tọ́ àti bó ti yẹ, tí wọ́n follow due process, àwọn ọmọ ọlọ́mọ ò ní máa lùgbà bí ikú òjijì.
ìyá Onítìrí bẹ̀rẹ̀ sí ní mu ẹ̀jẹ̀ àwọn ọ̀dọ́ Yorùbá lẹ́yọ kọ̀ọ̀kan. Ó bẹ̀rẹ̀ sí ní mu ẹ̀jẹ̀ wọn ní kẹ̀tíkẹ̀tí. Wẹ́ Allahu alam, ọlọ́nìkan lọ́mọ tí ẹ̀dá kankan ò mọ̀. Ìntó sókòkò sẹ́dá kedere báyìí ní níwájú Olódùmarè. Èmi ọmọ ń tọ́ pa ọmọ bọ̀tá, àmọ́ ń tọ́ pa ọmọ bọ̀tá ó hàn sọ́lọ́hun. Tó bá ṣe pé lóòótọ́ ọmọ bọ̀tá ti kú, ń tọ́ pa ó hàn sí. Tẹ́ bá ní depression ni, depression on what? About what? Mo dẹ̀ ń rú mò ń hù gbọ́. Mò ń hù gbọ́ pé àwọn kan ní pé ọmọ bọ̀tá wà nú àwọn tó so pàǹpá wá sí secretariat. Mò ń hù gbọ́ ni o. Pípọ́ ló wà ń bẹ̀. Tó bá tiẹ̀ wà ń bẹ̀ gan. Tọ́mọ bọ̀tá bá tiẹ̀ wà ń bẹ̀ gan, wọn ò rí mú. Ṣé yẹ wá tó kó para ẹ̀ ni? Ni ló fi jẹ́ wípé ẹ̀dá tó bá mọ̀ṣẹ́ òkùnkùn kó má ṣe dóṣùpá lóró. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbénú òkùnkùn, tẹ́ ń tafà sínú ìmọ́lẹ̀ agitation, lágbára lọ́wọ́ Ọlọ́run ẹnìkankan nù yín ò ní lálẹ́. Ìyá Onítìrí bájá bá pógún adún láyé, àwọn àgbà bọ̀ wọ́n lẹ́ran ògún ní ṣe. Kò sí bó ṣe lè rìn tó, ilẹ̀ Yorùbá ó mú ọ. Ilẹ̀ Yorùbá yóò mú ọ. Torí o ti dalẹ̀ ìran Yorùbá, o ti kógun já ìran Yorùbá, àfi kí ìran Yorùbá ó mú ọ. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tó lóyè Sunday Igboho sọ, ìgbà tó lóyè Sunday Igboho wà ní prison ní Benin Republic, ìgbà náà ló jáde wípé ìwọ náà ní tó fẹ́ contribute sí struggle. Ṣé afọ́jú sì nìran Yorùbá máa ń tètè tẹ̀lé èèyàn, a sì máa ń tètè gbà yàn gbọ́? Ọmọ Yorùbá gbà ẹ́ gbọ́, wọ́n tẹ̀lé ẹ wípé kọkùnrin réjò, kóbìnrin réjò, kéjò sáàmọ́ ti lọ ni, kéèyàn kan sá ti pa. Ike tó ẹ pé ìwọ náà lọ́lọ́run ó lò tí ó jẹ́ kí ìrìn àjò àti gba òmìnira ìran Yorùbá kó yá, àwọn tẹ̀lé ẹ̀ yóò dìrí. Ìgbà náà èmi ò ní gbàgbọ́ nù ìyá Onídìrí, mo mà kó lóye Sunday Igboho ṣáwọn máa rántí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Mo lóbìnrin yìí ó fara jọ iná ni, ó jìnnà sálùjẹ́ náà. Àmọ́ kò sẹ́ni tó gbà mí gbọ́. Ìfún wọn fẹ́ fàjà láàrin èmi àti bàbá mi olóyè Sunday Igboho. Ìpè má sọ bẹ́ẹ̀ mọ́, tí àwọn tóbìnrin yìí fẹ́ ṣe. I have one person that can bear me witness torí ìfẹ́ dárúkọ ẹni yẹn náà. Ẹ wá wo bí ìyá Onítìrí tó bá wa dé. Ó bẹ̀rẹ̀ pẹ̀lú òmìnira, ní káwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sign petition. 5 million petition. Kò sẹ́ni tí ó fẹ́ sign petition yẹn. Nílé, lóko, lẹ́yìn odi, oníkálukú bẹ̀rẹ̀ sí ní sign petition ní kẹ̀tíkẹ̀tí. Ìyá Onítìrí, gbogbo ìdààmú tó make àwọn èèyàn go through as at the time of signing that petition, lágbára lọ́wọ́ Ọlọ́run kó tó kò lókè ìpẹ̀ ó rí ìnira tí ó jù bá ń lọ. Gbogbo ẹ̀mí tó ti bọ́ lórí ìrìn àjò yìí látàrí wípé ọ̀ràn àwọn ọmọ ọlọ́mọ ní iṣẹ́ ẹdẹ tòrutòru. Ìyá Onítìrí, mi ní gbé àwọn ọmọ rẹ ṣépè, àmọ́ ìwọ náà ò ní fi rọrùn gbáyé. Ò ní fi ìrọ̀rùn, ò ní fi lo ilé ayé ẹ̀. I'm not accusing Ààrẹ Gani Adams, but I'm putting this stress to him. Ààrẹ, fúnra yín lẹ sọ wípé ẹ̀yin lẹ dá OPU sílẹ̀, Oòduà Progressive Union,
mo sì mọ̀ wípé àti jẹ́ coordinator Ọmọbọ́lájí Victor Adéwálé kò lè ṣẹ̀yìn yín, ẹ̀yin náà lẹ́ẹ̀ fi ṣe coordinator Europe fún OPU. Ọmọbọ́lájí ń gbé ìlú Sweden. Ṣé wàá fẹ́ sọ fún wa wípé ìgbésẹ̀ tó Ọmọbọ́lájí gbé ẹ̀ mọ̀ nípa ẹ̀? Fẹ̀kàntẹ́lẹ̀ Gani Adams kò fara mọ́ ìjọba Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu torí pé kíni gbogbo ara náà fi ṣiṣẹ́ fún Peter Obi kọ́lọ́hún Olódùmarè ó tó sọ wípé ọwọ́ Tinubu ní àsíá orílẹ̀-èdè Nàìjíríà lájámọ́. Mo rọ ìjọba Nàìjíríà àti mú Ọmọbọ́lájí Victor Adéwálé kò lóró. Ẹ jẹ́ á bi ààrẹ Gani Adams léèrè tòrán náà fi joyè Akíngbayì Ààrẹ Ọ̀nà Kakanfò ìyẹn ní ọdún 2020. Léyìí tó túmọ̀ sí wípé wọ́n mọ̀ délédélé. Léyìí tó túmọ̀ sí wípé Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n mọ̀ Ọmọbọ́lájí Victor yẹn, wọ́n mọ̀ délédélé. Ẹ bá wa wá wọn bọ́ta. Gbogbo yín tẹ́ ẹ gbàbọ̀dẹ̀ fún ìran Yorùbá pátápátá, tẹ́ ẹ da struggle ìran Yorùbá rú. Bí ẹ bá bí igba ọmọ kò ní kù kan. Àlùbáríkà àwọn tọ́lọ̀ ń kórè ayé lé lọ́wọ́. Mo wo bàbá mi Professor Banji Akíntóyè, mo wo ọjọ́ orí wọn, mo wò ó pé kí ni bàbá yìí tó ń wá nú ayé mọ́. Kò sí. Tó bá ṣe kéèyàn live comfortably, bàbá yìí ń live comfortably. Kọ́lọ́run ó fún yàn lẹ́mìí gígùn, Ọlọ́run ti fún bàbá Professor Banji Akíntóyè lẹ́mìí gígùn. Kí bàbá yìí ó tó wá fi ara rẹ̀ jẹ̀ láti máa jà fún ìran Yorùbá, ajẹ́ wípé níbà àgbà tí ń sáré nínú òtútù tí ń làágùn, ẹ̀jẹ̀ abilé rè pé kí ló ń ṣe. Olóyè Sunday Igboho ó nílé, ó ní mọ́tò, ó ní gbogbo nǹkan, ó bí àwọn ọmọ alálùbáríkà. If you don't know, ọmọ bíbí inú Olóyè Sunday Igboho ń play bọ́ọ̀lù ní Germany. Ìyẹn lásán tó yàn jẹ. Gbogbo wọn wá fi kalẹ̀, wọ́n láwọn ń jà fún ìran Yorùbá. Ìwọ Ọ̀yá Onítìrí, ó pera rẹ níyàwó Abíọ́lá, àwa ò mọ̀. Ó dé lọ́sàn-án kan, òru kan, ọwọ́ jeopardize gbogbo effort tí àwọn bàbá yìí ṣe. Tó o bá dáwọ́lé gbogbo nǹkan láyé àti wọ́ o, àtàwọn ìjìnlẹ̀ Marcus àti gbogbo àwọn tẹ́ẹ̀jọ́ ń ṣe, gbogbo tó o bá dáwọ́lé láyé rẹ Ìyá Onítìrí àti ikọ̀ rẹ ní láṣeyọrí. Tèpè kọ́ tó bá sì jẹ́ pé náà ni ẹ bá ń sàmì, ẹnì kò ní gbàlùbọ́sà láyé kó ẹ̀fọ́. Ìntọ́ ọba gbìn láyé lọ́ka, ìyá tó sì gbèsò òkà ọmọ rẹ̀ ọ́ jẹ́ ń bẹ̀. Èso òkà tí Ìyá Onítìrí gbìn, tírú ẹ̀mí Ṣàídì ọmọ Bọ̀tá, Ṣàídì ọmọ Bọ̀tá bẹ̀rẹ̀ dáadáa, ó ṣe struggle yìí dáadáa, ó lead rally dáadáa, àmọ́ ọ̀sán kan òru kan ìlọ darapọ̀ mọ́ Ìyá Onítìrí. Ìdarapọ̀ mọ́ Ìyá Onítìrí, ẹ̀mí rẹ̀ ti bọ́ báyìí. Ìjọ́ kìíní àná tẹ́lẹ̀ ń ṣe proclamation àbí nǹkan, tẹ́ẹ̀ káwọn èèyàn lọ máa rèé hijack rédíò station, tẹ́ẹ̀ kí wọ́n lọ rèé máa fún gómìnà níwèé káàkiri. Ṣé mọ iye àwọn ọmọ tí sì ń bẹ láhàámọ́ dìsìn? Ìyá Onítìrí, a old lecturer, Federal College of Education ní Ọ̀yọ́, ó nígbàgbọ́ nù Ìyá Onítìrí débi wípé ó put iṣẹ́ rẹ̀ at risk. Àná ṣe àgbàlagbà láńgbáláńgbá, wọ́n tẹ̀lé àwọn akíndìndìrìn, wọ́n fẹ́ lọ rèé lé Ṣèyí Mákindé kúrò ní orí àga.
Ìbàdàn lẹ́mọ̀ ẹ̀ mọ́ láyípo. Ìbàdàn ò kì í ṣèlú téèyàn lè kógun wọ̀ tó lè lọ scot free. Ìbàdàn bèrè kó tó wọ̀. Ìlú Ògbómọ́lá olódògbò kẹ̀rí lójú ogun ọ̀pọ̀ ṣòkòtò kẹ̀mbẹ̀rẹ́ bí ìjà ìlú jagunjagun nílẹ̀ Ìbàdàn wọn fi ìṣẹ́jú kan sùn rí. Ẹ̀mí àwọn ọmọ ọlọ́mọ tí ìyá Onítìrí fi ṣòfò ló dùn mí. Torí wípé ẹ lè sọ fún wa wípé pẹ̀lú gbogbo struggle yẹn, pẹ̀lú gbogbo wàhálà ọjọ́ sátidé dòní bí àná ni wàhálà yẹn sì ń ṣẹlẹ̀, di òní ni wàhálà yẹn sì ń ṣẹlẹ̀. Ìyá Onítìrí ìwọ wá jókòó sí comfort zone ẹ. Ọwá jókòó rẹ̀bẹ̀dẹ̀ ò ń ṣọlá ó sì ló bí ọmọ ọwá gbàdúrà kọ́mọ rere ó ṣe lédè lẹ́yìn rẹ̀. Ìyá Onítìrí ọwọ́ wọlá gbogbo àwọn ọmọ tí a pàdánù ẹ̀mí wọn lórí gbogbo orí ibú tó ti dálẹ̀ ọmọ kankan ò ní dúró sí ọ. I suffer for Yorùbá nation. Bẹ́ẹ̀ ni ẹnu mi gbà á. I suffer for Yorùbá nation. Ní ọjọ́ tí ikú fẹ́ tó ṣífìlà lórí àwọn èèyàn tí ikú dá mi sí tí ọ̀pá mi àtàwọn ìyókù wa. Lórí ọ̀rọ̀ struggle yìí ni Àdògán àtàfà àfàtà yìí kù lọ bá lọ. Agbára lọ́wọ́ Ọlọ́run. Gbogbo ẹni bá support pé ní tí ìyá Onítìrí ń ṣe dá ikú gbóná tó pàdògán tó pàfà àfàtà yìí ni ọ̀pá gbogbo wọn. Ikú gbóná tó pa Saidi ọmọ Bọ̀tá ni ọ̀pá gbogbo ẹbí Onítìrí. Torí pé kíni ẹ bẹ̀rù Ọlọ́run. Ìyá Onítìrí ò bẹ̀rù àtúbọ̀tán. Ìyá Onítìrí ń wọ̀run sòsòsò bí ẹni tí ò ní kú. Ìjìnlẹ̀ máa kọ̀ só lórí burúkú yẹn. Ṣebí ẹlẹ́ẹ̀fẹ́ kógun jalè Ìbàdàn ni. Ṣebí ẹlẹ́ẹ̀fẹ́ kógun ja Ọ̀yọ́ state ni. A máa retí ogun yín títí a máa rógun. Ẹ̀yin àgbá òfìfo lásánlàsàn. Ẹ̀yin ẹni àìjírí ẹni àìjí kò wá ké dánidání. Ẹ̀yin ẹni òfò ẹni àdánù. Ìyá Onítìrí tó bá ṣe pé lóòótọ́ ọmọ ìyàwó Abíọ́lá ni ọ́. Ó ti bà orúkọ Abíọ́lá jẹ́ o. Orúkọ Abíọ́lá táwa ń gbé gẹ̀gẹ̀gẹ̀ ńlẹ̀ Yorùbá. Ìyá Onítìrí ó ti borúkọ Abíọ́lá jẹ́. Ó ta àpọ́nlé kankan bí ti wulẹ̀ kọ́ ọmọ Fabíọ́lá mọ́. Ó ti mú orúkọ Abíọ́lá. Ó ti pò mẹ́rọ̀fọ̀. Ó ti yí ni abọ́ ọmọ wípé Báṣọ̀run ilẹ̀ Ìbàdàn ńlá Abíọ́lá kó tó wàjà ọwọ́ akógun jalè Ìbàdàn ayé ìrí òní da Ìyá Onítìrí. Ó ti tọpa odò tí ọ̀yẹ́ ó ti pàdé Olúwẹ̀rí. Ìyá Onítìrí gbogbo àwọn abiyamọ ayé ti kọ̀yìn sí ọ. Abiyamọ ọ̀run gẹ ò bá ọ ṣe mọ́. Ìwọ ẹlẹ́mìí kúrékúrè yìí ọwọ́ àmọ́ ẹlẹ́mìí ní ń darí rẹ. Ẹ̀mí ń darí ẹ. Ẹ̀mí ń darí ẹ. Ẹ̀mí ń ṣòfò. Ẹ̀mí ìwèrè wo ní ń darí ìwọ Ìyá Onítìrí òfò yìí? Ẹ̀mí wo ní ń darí ẹ? Ìwọ lórí burúkú ẹni òfò ẹni àdánù yìí. Àwa wí ta ìwé. Ó ń dìklẹ́ orílẹ̀-èdè. Ta ni ọ́? Ta ń bí ọ? Ta ló mọ̀ ọ́? Àwọn ọmọ Yorùbá ò wò ọ́ dáadáa ni. Títí tó ti Mọ̀ṣúdì ká sì mọ wò Abíọ́lá. Níbo ló tì í dé? Ṣèbó ti Mọ̀ṣúdì ká sì mọ wò Abíọ́lá ó tì í dókò parun ni. Ìwọ ẹni òfò yìí.
kí ló wá dé ẹ wo ó mà ṣe o ó mà ṣe o ó mà ṣe o ó mú orúkọ Abíọ́lá Moshood Kashimawo Abíọ́lá táwa ń pè tá ń pẹ́ gẹ̀gẹ̀gẹ̀ the father of democracy ó sì mú orúkọ rẹ̀ ó sì yí mọ́nú ẹrọ̀fọ̀ nítorí àtẹnujẹ nítorí ìfẹ́ ti ẹnìkan ó ń tì rí ó ní ṣe oríire ayé èrè ọ bàjẹ́ ni lóòótọ́ àwa kéré gan akéré jọjọ láti mọ̀ nípa Moshood Kashimawo Abíọ́lá àmẹ́yìn àgbà náà lẹ́ni bọ́mọ ọ̀bá bá tàn yọ ọ̀bá rọ́bà níta bá pa Abíọ́lá jẹ́ káwọn ọmọ sàpọ́nlé fábíọ́lá àmọ́ ìyá Onítìrí ó ti bó pa Abíọ́lá jẹ́ kò síbi tá a ti fẹ́ dárúkọ Abíọ́lá sí nǹkan rẹ̀ mọ́ torí o ti mú ọkọ̀ Abíọ́lá o ti yí mẹ́rọ̀fọ̀ ó wá dùn mí àwọn mọ̀lẹ́bí Abíọ́lá náà dákẹ́ wọn ò sọ̀rọ̀ wọ́n ń wo Onítìrí pẹ̀lú orí burúkú tí ń ṣe wọ́n ń wo Onítìrí pẹ̀lú àdánwò tó dé bá títí tẹ́ yí orúkọ Abíọ́lá mẹ́rẹ̀ orúkọ Abíọ́lá títí ń bẹ tipẹ́ Onítìrí dé lọ́sàn kan ọ̀sán gágá ó sì mú orúkọ ó sì lámọ́lẹ̀ nílẹ̀ Yorùbá. The name is now globally stained. It is now globally dented. Ó ti bà orúkọ Abíọ́lá jẹ́ ní gbogbo àgbáláyé látàrí ìwà agbésùmọ̀mí tó wù. Ìwà tó wù là ń pè ní ìwà agbésùmọ̀mí ní Abíọ́lá Onítìrí. A sì wà lórí because a sì wà lórí pé kábíyèsí rẹ̀ Ọlọ́run a sì wà lórí wípé bó o nìran Yorùbá ó ṣe bọ́ lóko ẹrú ìrìnwọ́ kórí ibú rẹ dé ọwọ́ afẹ́ kan ọjẹun tán o sì mú àwo o sì fọ́. Ọfọ́ àwo ya Onídìrí ó mà ṣe o ó ṣe làwí o ó ṣe o là ń wí bí àlè ẹni bíyàwó ẹni bá jalè ó mà ṣe làwí ó mà ṣe o ó ṣe o ojú gbà mí tì fún ìran Abíọ́lá ojú gbà mí tì fún àwọn ọmọ Abíọ́lá pé kí lẹ̀ ń wò tí orúkọ ọ̀ràn yín fi bàjẹ́ látọwọ́ Dúpẹ́ Onídìrí. Dúpẹ́ Onídìrí ó sì bà orúkọ Abíọ́lá jẹ́ kanlẹ̀ àtorí pé báwo la ṣe perí ajá tà ní perí ìkòkò tá a fi ṣe é pẹ̀lú bó ṣe ń pera rẹ̀ níyàwó Abíọ́lá báwo wá là á ṣe pé tá a ní perí Moshood Kashimawo Abíọ́lá. Kọ́lá Abíọ́lá ó mà ṣe o orúkọ tábíọ́lá fi sílẹ̀ tí ó bàjẹ́ ó ti bàjẹ́ látọwọ́ Dúpẹ́ Onídìrí. Ó ga o
ìbànújẹ́ kí màjèsí ó tọ́jú ìyá ẹ̀ rọ̀run ikú ọmọ bọ̀tá ìbànújẹ́ ńláńlá ló jẹ́ fún wa bá a bá ń jà bíi kákúkọ́ débi pé kọ̀sẹ́ni tí ń bọ́ ọmọ bọ̀tá jà nínú ìran Yorùbá. ọmọ bọ̀tá gbìyànjú nínú struggle ó ṣèwọ̀n tó lè ṣe ó kù dẹ̀dẹ̀ ló darapọ̀ máwọn ẹni bí ó kù dẹ̀dẹ̀ ló darapọ̀ máwọn ẹni àánú nítorí bá ń jẹ lájùlé ọ̀run ni kò bá wọn jẹ ọmọ bọ̀tá àfikún yọ̀ ọ́ bàbá mi ló Èkìtì ẹ káàbọ̀ sórí ìkànnì yìí o. Hello bàbá Èkìtì. Mo dáhùn bó ni. A wà lórí ètò báyìí. Ẹ kú ètò ẹ̀yin ọmọ Ìbàdàn. Ẹ gbà wá lọ́wọ́ kùkùté o. Ẹ má jẹ́ kí kùkùté ó bà Ìbàdàn jẹ́ o. Tí Ìbàdàn bá ti bàjẹ́ ilẹ̀ Yorùbá gbogbo ilẹ̀ Yorùbá ló bàjẹ́ o. Ẹ ṣàánú wa o. Kùkùté ń gbógun jalẹ̀ Yorùbá ni o. Kì í ṣe àwa ọmọ Sunday Ìgbòho. Yorùbá nation làwa gbé dání. A fẹ́ kí ẹ̀jẹ̀ ọmọ Yorùbá ó tàálẹ̀. Àwa dẹ̀kọ̀ ìyànjẹ. Ẹ rí nígbà tí bàbá wa wá ṣòkú ìyá wọn. Ó ní kò sáyè kí Fúlàní máa pa ọmọ Yorùbá mọ́. Ṣùgbọ́n Dúpẹ́ Onítìrí fẹ́ pa ọmọ Yorùbá run. Ló fi kó ìbọn lé àwọn tí ò mọ ìbọn yàn. Àwọn tí ò ń ṣológun tó kó aṣọ ológun sí wọn lọ́rùn. Ẹ gbà wá lọ́wọ́ ẹ o. Ẹ gbà wá lọ́wọ́ Dúpẹ́ Onítìrí o. Kì í ṣe òmìnira Yorùbá lélẹ́yìí. Eléyìí ó ṣe ìjàgbara. Gbogbo kú ni Dúpẹ́ Onítìrí kó wọlé. Yóò dára fún yín. Bàbá mi lẹ́kìtì. Mo dáhùn. Ṣé òmìnira tí ìran Yorùbá ń dúró dè ṣe ni Dúpẹ́ mú wáyé? Rárá o. Eléyìí ó ṣe òmìnira o. Ìnira gidi tó jẹ́ pé tí àbátẹ̀tẹ̀ pariwo kí federal government kó dìkílẹ̀ Dúpẹ́ Onítìrí wanted. Ọmọ Yorùbá ò ní lè rìn bó ṣe yẹ kó rí o. Kékeré lógun Fúlàní máa jẹ́. Ẹ̀dẹ̀mọ̀ kankan nínú Nigeria Army, insecurity of Nigeria. Àwọn tá a sọ wípé a ò fẹ́ kán máa pa wá ní pakúpa náà pọ̀ bẹ́ẹ̀. Eléyà wá sílẹ̀kùn fún wọn láti máa pa ọmọ Yorùbá bó ṣe wù wọ́n. So òmìnira ni Dúpẹ́ Onítìrí mú wá, kì í ṣe òmìnira tí gbogbo ọmọ Yorùbá ń tà ń retí. Bàbá mi ló Èkìtì. Mi dáhùn. Ó dá mi lójú pé ẹ ti gbọ́ nípa ikú ọmọ bọ̀tá. Bẹ́ẹ̀ni. Kí lẹ̀yin rò kó lè fa sábàbí ikú ọmọ bọ̀tá? Torí pé. Mo gbọ́. Torí pé kéèyàn tó wò sùnsùn tó wá pé lóòótọ́ ló gbẹ̀mí ara rẹ̀ fún kíni mọ́ bá a ṣe sóun ló gba owó òmìnira ni. Kí lẹ̀yin rò kó fà? Èmi gbàgbọ́ nínú Ọlọ́run wípé àṣírí kan wà lọ́wọ́ ọmọ bọ̀tá tó fẹ́ sọ síta tó fi tètè gbẹ̀mí ẹ̀. Àṣírí pàtàkì kan torí ọmọ bọ̀tá àwọn rìn wọ́n fi farapamọ́ sí agbọ́ gẹ́gẹ́ ọmọ bọ̀tá gbé lọ́dọ̀ Dúpẹ́ Onítìrí ní Ìkẹjà gbogbo ìgbà táwọn tó ní ọmọ bọ̀tá ò sí ní Nàìjíríà mọ́ ọ̀dọ̀ Dúpẹ́ Onítìrí ló wà. So ìgbà tó ọmọ bọ̀tá tó rí wípé adélé wọn ti fẹ́ torí wọ́n ti dún ẹnu fún wọn wípé secretariat kámẹ́rà ti wà bẹ́ẹ̀ wọn bí Ṣèyí Mákindé láti fọwọ́ kàn wọ́n ti gba orílẹ̀-èdè wọ́n ti dúró déédéé àwọn lónìlú ìyẹn náà làwọn náà gbé wá ṣùgbọ́n nígbà tó ọmọ bọ̀tá rí wípé wọ́n fẹ́ bóyá ọmọ bọ̀tá fẹ́ padà sẹ́yìn náà fi yẹgi fún ọmọ bọ̀tá àṣírí ń bẹ tẹ́ bá rí láàfíìdì tó ọmọ bọ̀tá ṣe gbẹ̀yìn ẹ rí wípé ọ̀rọ̀ ń bẹ lẹ́nu ọmọ bọ̀tá ṣùgbọ́n wọ́n ti gbọ̀rọ̀ lẹ́nu ẹ̀ ayé ò ní gbọ̀rọ̀ lẹ́nu wa parí ẹ̀ ẹja sáko nídìí ojú kòkòrò
parí ẹ̀yin ọmọ Yorùbá àwọn bàbá wa ìgbà ni máa ń sọ fún wa wípé ohun tọ́wọ́ mi ò bá tó máa fi gàngàn fà á ó lè yí léèyàn lórí mọ́lẹ̀. gángan wèrè lèèyàn ń fà ní ìsìn. ọwọ́ ọmọ bọ̀tá ò tó ló fi gàngàn fà ló yí lé ọmọ bọ̀tá lórí mọ́lẹ̀. kábíyèsí Ọlọ́run. ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan bàbá Èkìtì a mọ̀ yín sí akíkanjú nínú ọ̀rọ̀ struggle òmìnira ìran Yorùbá. Ọlọ́run la kíkanjú bẹ́ẹ̀ ni. àwọn tí ìyá onídìrí tí ń kó kẹ̀tíkẹ̀tí tí ń gbẹ̀mí wọn lọ́sàn-án gan yìí àmọ̀ràn wo lẹ ní fáwọn òbí wọn àbórí àwọn òbí wọn aburú ni kí ló ń wò àmọ̀ràn wo lẹ fẹ́ fún wọn. olóòtú bàdé bọ́dà wa kan máa ń sọ̀rọ̀ kan gbà kan á ní òṣì ò dáa nílé pákó kò sì ò dáa nílé búlọ̀kù náà ṣe rí àwọn míì bímọ ni wọn ò ṣe abiyamọ àwọn míì wọn ò ní bíbí ire ẹlòmíì ìgbà tó wọlé ọkọ tàbí tó bẹ̀rẹ̀ tó náà níyàwó ó sì yẹ kó wà ní ọ́ndà òbí ẹ̀ kó máa kẹ́kọ̀ọ́ bí a ti ń ṣe bí a ti ń tọ́jú ọmọ ṣe rí àwọn òbí tó gba ọmọ wọn láyè kí Dúpẹ́ Onítìrí máa kó wọn sẹ́nu kú àìpítí dẹ̀ ohun tí Dúpẹ́ Onítìrí dẹ̀ fi tàn wọ́n ni pé òun fẹ́ ra ọjọ́ ọ̀la tó dára fún àwọn ọmọ wọn láì mọ̀ pé ikú ni Dúpẹ́ Onítìrí fẹ́ rà fún wọn ṣé rí ọ̀pọ̀lọpọ̀ ọmọ ẹ̀ á mú 20,000 wálé kò ní bẹ̀rẹ̀ pé ibo ló ti rí 20,000 yẹn á ní ibi tó ti rí 20,000 yẹn tẹ́ra mọ́ 20,000 yẹn rèé tí àwọn Dúpẹ́ Onítìrí rí fún wọn wọ́n fi ń gbọ́dọ̀ ọ̀la àwọn ọmọ wọn ni. Let me give you one example. Lára àwọn tọ́lọ́pàá mú Ìbàdàn ọmọ kan náà ti lọ gba fọ́ọ̀mù Air Force ń bẹ̀. Ó ní wọ́n wá sọ fóun pé kò nídìí kó ń gba Air Force eléyìí. Àwa dẹ̀ ti ń pariwo pé kì í ṣe bó ṣe ń gba orílẹ̀-èdè lélẹ́yìí. Àwa ti ń pariwo pé ikú ni Dúpẹ́ Onítìrí fẹ́ tí ọmọ Yorùbá sí. Ṣùgbọ́n ajá tó máa sọnù kò ní gbọ́fèrè ọlọ́dẹ láíláí. Àwọn òbí tó àláwọ̀ ọmọ àwọn òbí tó gbà àwọn ọmọ wọn láyè láti pé kí Dúpẹ́ Onítìrí máa tàn wọ́n. Wọ́n láròjinlẹ̀ ní bọ́dà mi kẹ́nìyàn kan tó sọ fún mi wípé ó yá níbì kan màá wò dáadáa. Let me give you one example. Pátápátá tí Sunday Igboho bá fẹ́ lọ síbì kan kì í ṣe pé ó máa rán èèyàn lọ́bẹ̀ òun gan máa wà ń bẹ̀ aṣáájú wọn á wà ń bẹ̀. Majority àwọn òbí tó gbà kí Dúpẹ́ Onítìrí máa lu ọmọ wọn nílòkulò wọn àrí Dúpẹ́ Onítìrí rí o invisible leaders. Dúpẹ́ Onítìrí ó kọ́ ọmọ títí ẹ̀ pamọ́ Àjàkáyé ó kọ́ ọmọ títí ẹ̀ pamọ́ Ìjìnlẹ̀ ó kọ́ ọmọ títí ẹ̀ pamọ́ Wálé Àlí ó kọ́ ọmọ títí ẹ̀ pamọ́ ó wá ń ta àwọn ọmọ tí yín sẹ́nu kú. kábíyèsí Ọlọ́run. àwọn dẹ̀ yà láwù. àwọn fún ara wọn náírà ẹkún ọdún alẹ́ fún ara wọn tó fẹ́ sọ̀rọ̀ wọn di àgàn alẹ́ ẹ ṣé bàbá mi. ẹ bá ń dárúkọ yín fáwọn ọmọ Yorùbá lẹ́yìn tó rérò pọ̀ lórí ìlà. bẹ́ẹ̀ni. ẹ bá ń dárúkọ yín kálí mẹ́tí ń sọ̀rọ̀. ẹ ṣé mo kí gbogbo ọmọ Yorùbá o tí ìyí orúkọ padà èmi náà ni ọmọ yín tó tọ́ bàbá Èkìtì ìkan nínú àwọn ọmọ Ìgbòho Òòṣà. Adára fún wa o. Ẹ jẹ́ àpadà lẹ́yìn Dúpẹ́ Onítìrí. Dúpẹ́ Onítìrí fẹ́ sọ ilẹ̀ Yorùbá lẹ́nu ni. Let me give you one example. Kí n tó bá lọ, ọmọdé Omiyale tèmi nìkan. Iṣẹ́ ṣe rí ìyà tá a jẹkù lọ́wọ́ Abíọ́lá ìyà I repeat it either we like it or not ẹni bá mọ ìtàn dáadáa ẹni bá farabalẹ̀ tí o bá ní pé tójú bá farabalẹ̀ àrímú when God send Awólọ́wọ̀ to the Yorùbá race Abíọ́lá ni ò jẹ́ kí bàbá yẹ orí ògo yẹn lò kí ara ó tù iná Yorùbá ìtura yẹn ló ń bọ̀ lọ́wọ́ yìí ìyà tí a jẹ kù lọ́wọ́ Abíọ́lá ni ìyàwó Abíọ́lá tó fẹ́ gbé dìde yìí ìyà tá a jẹ kù lọ́wọ́ ọkọ ẹ̀ ìrìn Abíọ́lá ò ṣe ìran Yorùbá kan lóore rí so we must stay away
Dupe Onitiri agenda in Yoruba land. God bless you, my brother. Thank you, Baba Ekiti. I don't want to pay you. Ọ̀gá. Tọ́mọdé bá kọyán alẹ́ àwọn àgbà àfipábalẹ̀ sarasa. Ìyá Onítìrí lọmọ sàtì kó pọ́npọ́ bá yá ẹ̀. Ìyá Onítìrí ló fẹ́ máa rán àwọn ọmọ Yorùbá láwọn ìtàn. Ó mà ṣe o. Èèyàn kan pè mí láti ìlú òyìnbó ẹ jẹ́ ń gbọ́ nǹkan fẹ́ sọ. Bóyá fẹ́ dá sétò yìí ni. Ẹ jẹ́ ń gbọ́. Ẹ jẹ́ ń gbọ́ nǹkan fẹ́ sọ. Ó mà ṣe o. Hello, ẹ káalẹ́ o. Ẹgbọ́n sọ̀ ń sá o. Nigeria does not form by or by no. Nigeria formed by the set of people that make Nigeria be a Nigeria under the federalism. Okay, fine. How can people just wake up suddenly in one morning and thinking in their brain to go to federal government's house, governor's house, to come and carry operation that doesn't make sense? The governor for your state, who might fold the hands there. You go to somebody's territory, LOC, type was a very riot in one land. Don't share normal thing, don't share under the rules and regulation. That is fine. I can go to a federal government house. It doesn't make sense. Let's be realistic to ourselves. This Yoruba nation that people are agitating for, they have to calm down. We are all living in abroad. Because they don't be that, don't be here. That don't British pay. Over no way possible. Somebody you are under arrest. You are under arrest. No so anything you say, or you said, it can be used against you in the court of law. That means you must not say anything. You must obey the rules and regulation of the rule of law. When you now get there, after 6 hours or 24 hours, your lawyer will come and you will sit down with the police. That's the time you are allowed to talk in a calling room, not me, when you sit down with them. That is why a country that have the rules and regulation, you can't just go to a government house. Yoruba nation. I have only 3 points. Yoruba nation can never be started in one day. If people are complaining about 6 months ago, they want the dollar to go down. Did they know how the dollar goes down? It's the same man that people are talking about every day about Tinubu that make this thing to work for Nigeria. The man does not know when the Nigeria are borrowing money. Being a governor in the past, it doesn't make that he owes Nigeria anything. About you owe Nigeria in any dams. Let me break it down. Be a governor was a crime. He was a former governor. He do it first time. He do it second time. Does it mean Baba Tinubu owes anybody any couple in Nigeria? No. But because he's a leader, he's our father. That's the reason why everybody is paying attention to that man all the time. The dollar goes down within how many days? They work within the sector and make this thing to come down. Now, the people that are now working for Baba Tinubu as a governor, people now thinking the only way to do is go to secretariat and pointing a gun on armed forces. The people that, what are you taking Nigerian government for? What are you taking army for? What are you taking a police officer for? If it was a country that have, what do you call it? They should have waste them. I said so. Can't waste the reason why I'm saying this,
That's what they call a terrorist attack. That's how it started. How can you go? Now, the only word I would say, how can people have an access to army's uniform, to police uniform? There's a lot of things to do in Nigeria. They've started looking into now. Where are they getting army? Oh, you cannot just come out in England and say you are wearing army's uniform. No, some people does, but you have to see the one you have to use. So Nigeria, I don't know. Yoruba nation will come to pass, but not now. It's not now. Don't let people deceive themselves. No matter how you campaign it, people are just going to waste their life. Nigeria is not ordinary a country. It does not form only about people that form Nigeria. Not only officers that form in Nigeria or not Igbo. They comes together, and Britain ordained that war to make Nigeria to be. So people started coming out where we are going to declare Ekiti come. You are wasting people's life for nothing. The more you keep going to Oyo State to attack them, the more people will be dying every day. Exactly. I trust you that. I'm a pound every day because you are now attached to a terrorist to go. Abroad. The man is just because maybe he's a Christian, who's a cop away. He should have given them order. On that day, as arrested them, you give them army para. One more time, one more wish to go straight away. In the minute, son, you can't waste one dano. There will be a Nigerian. Somebody wants to overthrow them just like that. It's only army that can overthrow a government. You can't ask anybody in the whole world. It's only army, not only a civil person or ordinary person. When they approach somebody, the army said, tomorrow we want to overthrow, they can do that. I am pleading for journalists. They need to take it easy. Wake up in the morning. In the morning, thinking of wasting your life by somebody pushing you. I don't think Onitiri pushing anybody. Nobody can push anyone unless you want to push yourself. And you can't find common Baba Tinubu is just a lovely man. If he gives order, he's a president, not a governor. He's a president of a nation. It's like you are talking about Joe Biden in America as a president. That's the same way Baba Tinubu is. Then he now has some 36 local governors under his cabinet that have their own power. They used suddenly you said, okay, let's break the bracket. Can't break it down. Why don't you say Colodore will leku toba tobe? You know. Only Colojo Baba Sanwo-Olu na koloba wa mi be leku. Or tọ́lẹ̀ gbàrà wọn dáadáa wọn ò ṣe gba Abuja lọ Colodore will Abuja toba tobe. Why are we distorting people? In Nigeria does not damage one day. It can never be resolved one day. Every country have up and down. Don't let anybody deceive anybody. Even though in England, since when they have the pandemic in 2020, 2029, they are still facing their problem up to now. Once you fix the problem here, up to now, Nigeria is going to get better, but it's not one day. If they are talking about Yoruba nation or they want to do, it's not the way they have to do it. It's about common sense, pen and paper. You can agitate, you can fight for your right without sharing the blood. Peacefully. But we now started carry some other operation that is not within the law. You are not trespassed to show their power. Or that not say pé ìjọba ní amúnimóògùn. Ìjọba máa pa ìdánù tó gbé dání.
man. And another thing before I go, people should please, I am begging them not to damage Chief Sunday Igboho's name. This man facing a problem for that country. Leave this man alone. Let him rest with his family, his children, father. If anything happens to that man today, nobody will look after his wife or none of his children. Exactly. So please, leave this man. That man doesn't have time for that. He's more than clever now than before. He can Yoruba nation without not causing any wahala with the government, and they will listen to him. So people now create some operation trying to use Yoruba nation under Chief Sunday Igboho. That is barbaric act. They should leave that man alone. He's a father to children. He's a father to his wife. I am just begging them. That man have done a lot for Nigeria. That is enough. Only to the Baba of Fimbamo. He has built the image. He has built his career. Leave him alone. Whoever that obey the instruction of the rule of the government should take their power on them. And they said in the courtroom of the law, nobody above the law. When you are trespassed to that, the law should hold you responsible for every action that you have taken. So they made the attempt to go to Governor Seyimakide's office and cause instruction in there. They should hold them responsible for that under the law. If they want to send them to jail, if the law says so, let them face the jail. When they come out, they will know that you can never fight the government that you can win. That is the law. You can't fight government. You can only engage with government. That is the law. You can't fight any government, anybody that works within a sector of a government. You can only engage with them, not fighting them. When people in abroad fooling people, if anybody says to you, go there, go and ask him for your right, and you are living in abroad, ever be below any how many years? I have been abroad now over 20-something years now. Can you go and to police officer's office? In England, BBC Louis now. Mo Nigeria, I fight right me. I only telling people, don't let anybody deceive you. If you look at your British passport, that blue passport here, what's possible? Only your nationality is Nigeria. Your place of birth is Nigeria. You are just a British by what? By nationality. You are not born here. So don't think they can revoke their passport back if you misbehave. If you commit anything within the law that can cause any repercussion or that can cause any attack or any criminal activities, the law can revoke. They have the power to do that because you are not born in their system. So if you can abide by that kind of a law of that country, why we can't make our own country to have the rule and regulation? How can you go to a government house? What kind of attempt of that? What are you trying to do? What are you taking the Sheyima today for? You think it's a stupid man? Every time people call about Tinubu, no. Leave that man alone. It's just a presentation. He will try his best. When Buhari was there, Buhari made a lot of things there before she left. There's a lot of things that have been damaged before this man stepped in. If people are pushing, Baba Tinubu is not a somebody. He was school in America. It's damn. Network in your demo. Òǹkàlùkù pẹ̀lú different opinion. Àmọ́ ìtẹ́mi mà ní wípé òmìnira irú èyí tá ń tọrọ kọ́ yóò ń dìrí gbé wá lágbára lọ́wọ́ lọ. Ikú oró ni ó sì pa yóò ń dìrí. Àlùbáríkà àwọn tó lọ ń kórè ayé lé lọ́wọ́. Torí ìjọba àsìkò mo sọ yìí mo dúró ná sẹ́mọ̀ pé lọ́wọ́ tá a wà yìí. Ìwà ọ̀nà wa ò ní bí àṣà àwọn eléèbó à ń ṣe gbogbo ẹ̀ bó ti kéékèèké ni kọ́lọ̀ mọ́ yóò wá. Àwa ò gbowó yóò ń dìrí. Òdọ́lọ́kọ́wọ̀ dáàrí là ń lò.
agbára lọ́wọ́ Ọlọ́run àní dààmú àdélẹ̀ lérí àlùbáríkà àwọn tọ́lọ́run kúrò ayé lọ́wọ́ mo gé bá mi àdìsá ọmọ adéyẹmọ akùkọ gàgàrà tó gorí àpáta lọ́rẹ̀ ilé téńté ojú tó lé ojú tó ko olówó orí ọkọ tó yọ̀ sí ọkọ adérọ́pò bàbá Michael bàbá Yọ̀mídé bàbá Ronaldo bàbá Ṣàbí mo dúpẹ́ lọ́wọ́ bàbá Èkìtì contribute mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ brọ́dà mi contribute náà àti gbogbo ẹni tó lórí ọ̀fẹ́ láti máa. Hello? Hello, Demola. Yes, sir. Sir? Network yóò dá. Gbogbo ojú tó wò mí pátápátá ò ní fọ́, etí tó ń gbọ́ mi ò ní di. Gbogbo ẹni tó wò mí lálẹ́ pátápátá ẹ̀ ní fọwọ́ gbọ́mọ yín sí. Àlùbáríkà àwọn tó lọ ń kólé ayé lé lọ́wọ́. Èmi ní máa wá ẹ̀yin ní máa bá àrínilóde àbérè. Àrínilóde àbèrè àrínilóde àbèrè orúkọ ẹni Adémọ́lá Omiyale lèmi ń jẹ́ èmi lọ́mọ Ìbàdàn ní Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá ọlọ́gbògbò kẹrin lójú ogun bọ́ ṣòkòtò kẹbẹ̀rẹ̀ bí ìjà ìlú mi nìyí Onítìrí fẹ́ kógun jà mọ́ tanra ẹ̀ ọ̀ntanra rẹ̀ ẹ̀sìn lọ́wọ́ ṣe ńlẹ̀ Ìbàdàn ọ̀ọ́bì olóyè Sunday Igboho ó rẹ̀yìn ọ̀tá àbáríkà àwọn tọ́lọ́ ń kórè ayé lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá pátápátá ẹ̀ ní dààmú gbogbo ẹni tó wà ní diaspora wọn ní rùkú yín wá sílé lágbára lọ́wọ́ Ọlọ́run ó dàbọ̀.